wọ́n ní wọn kì í jẹ nǹkan méjìlá bá àlàdé èèwọ̀ ni wọ́n ṣe sọ̀tàn àlàdé fún wa nínú Ifá kò kàn ṣe pé wọ́n máa ń sọ wọ́n tó wá ti dí àbá nǹkan kan náà máa ń jẹ́ ẹ̀ lè jẹ nǹkan méjì so o ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó tún jẹ́ apostle sídà kó fi kó renounce apostleship yẹn because apostle tán fi ẹ́ jẹ wọ́n fi demora wọ́n fi handcuffs ẹ lọ́wọ́ ni as an apostle ṣé apostle ń sìn ṣé ó lè gbé olúgbòhùn jáde lọ́sàn-án gangan kó máa sọ pé kó dẹ̀ máa pe ògèdè kó máa ṣe gbogbo ẹ̀ ṣé tó bá tún dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday báwo ló yẹ fẹ́ ṣe. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àwọn èèyàn máa ń carry false information pé Fúlàní ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé ẹ feel pé bàbá Adéyẹmí orí ẹ̀ máa gbálẹ̀ kó máa wọlẹ̀ kó wá fi Fúlàní kó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé bàbá Adéyẹmí Aláàfin Adéyẹmí orí ẹ̀ dorí kodò ó máa wá fi Fúlàní ṣé mo pé ńgbà yẹn wọ́n carry fake rumor yẹn pé Àtíkù ló sponsor wọ́n fi Fúlàní jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire pé ó kó 200 million fún Aláàfin ó wà lára nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn but ṣé orí bàbá Adéyẹmí gbálẹ̀ tó máa ń fi Fúlàní jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ìgbà tí mo gbọ́ information yìí mo ń láti pe ilé mo ní mo fẹ́ mọ ẹjọ́ kí ni mo fẹ́ mọ̀ nípa Gani mo mọ̀ wípé on the side of mother side Gani her mother in the side she's from the royal family. If you don't believe it, go to Aare Iba Gani and ask. Ìyá tó bí ìyá Gani ọmọ ọba kì í tún ṣe pé ọmọ bàbá ìyá ẹ̀ jẹ́ ọba tó jẹ́ ọba ni o. Ọlánípẹ̀kun Arominijoyè òun ló bí ìyá Gani ọba ni. So ìyẹn ìyá tó bí ìyá Gani but mo ní mo fẹ́ mọ̀ nípa àwọn dádì ẹ̀. So nígbà tí mo wá ní mo fẹ́ mọ̀ nípa àwọn popsi ẹ̀ so wọ́n wá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé originally ṣe mọ̀ pé àjẹ́ Yorùbá rí òyìnbó ló fún wa ní new identity yìí òyìnbó ló fún wa lẹ́yìn àwọn kan sọ pé èèyàn kan ègùn tẹ bá lọ sínú Ifá máa sọ̀tàn ègùn fún yín Ifá rí gàdégùn gẹ́gẹ́ bí èèyàn wa bọ̀ lẹ́yìn nítorí pé òyìnbó ti sọ àwọn kan ní Yorùbá ó ti pa àwọn kan ní ègùn a rí àwọn ègùn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa mọ́ ilẹ̀ tápà táwọn bàbá wa ń pè ní ìlú Èǹpé ṣe báwọn bàbá wa ló lọ tẹ ìlú Èǹpé dó ìlú Èǹpé ló ń jẹ́ nínú Ifá wọn á ní ọmọ ilé Èǹpé Àdó gbogbo nǹkan dáàbò mo máa ń wọ àwọn míì báyìí tán máa ń sọ pé irú actor wa Ibrahim Chatta bó tiẹ̀ jẹ́ pé muslim ni ṣùgbọ́n tó bá ń act tó bá ń ṣe fíìmù tí Ibrahim Chatta bá ń ṣe fíìmù ẹ mọ̀ pé kò ń kọ́ ló ń ṣe fíìmù yẹn mọ́ wípé tó bá wọnú ẹ̀mí tó ń ṣe program ẹ máa rí àwọn energy ẹ máa rí àwọn ancestral energy ẹni tó bá lójú ẹ̀mí ẹ máa rí gbogbo àwọn kinní yẹn lára Ibrahim Chatta tẹ bá ń thank you bàbá mi Joseph ṣóǹdẹ ṣe tẹ bá rí ẹ máa rí gbogbo ancestral energy yẹn lára Ibrahim Chatta pé ẹ máa rí tábù ṣe máa display yẹn àwọn kan wá ní pé Ibrahim Chatta o ọmọ Ifẹ̀ nìyẹn bàbá ẹ̀ Tápà but Tápà tẹ́ ń sọ yẹn ṣebí àwọn Ṣàngó Aláàfin ṣebí ọmọ Tápà nìyẹn ṣebí ọmọ ilé Èǹpé nìyá ìlú Èǹpé ọmọ ilé Èǹpé Èǹpé ní ìyá Èǹpé yẹn ni òyìnbó wá yí padà sí Túnúpé torí òyìnbó bà gbogbo nǹkan jẹ́ so even tẹ bá ń wo tí Ibrahim Chatta bá ń ṣe tó bá ń display tradition tẹ bá ń wò nígbà míì ẹ̀yin gan ẹ wọnú spirit àwọn kan dẹ̀ ní ọmọ tí ṣe Tápà man very retrogressive word is our brother is a colonial identity this Yorùbá tí mo pera mi lé ní colonial identity ni colonial identity ni pé àwọn kan ti sọ pé àwọn ò jẹ́ Yorùbá pé ègùn táwọn ń jẹ́ làwọn fẹ́ máa jẹ́ àwọn kan láwọn ò jẹ́ Yorùbá ńgbà tó yìnbó dé tán kó wa pọ̀ so one way or the other àwọn èèyàn wa tó jẹ́ pé Ifẹ̀ náà ti kúrò àwọn ọmọ Ọ̀rànfẹ̀ onílé iná tí wọ́n sọ pé kódà wọ́n sọ pé àwọn ọmọ Ọ̀rànfẹ̀ gangan wọ́n láwọn ló lọ tẹ ìlú Èǹpé dó pàtẹ ẹtúnṣe wá gbọ̀ngàn àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi àwọn ọmọ Ọ̀rànfẹ̀ ni wọ́n lọ tẹ ìlú Èǹpé dó tí èèyàn kan bá lọ tẹ ìlú dó àwọn bàbá wa náà máa move lọ so kí ni mo gbìyànjú láti sọ ni pé ìgbà tí ẹ rí pé ńgbà tó ń gbé ẹ̀sìn ìmọ̀lédé àwọn area yẹn náà ti kọ́kọ́ convert àwọn èèyàn wa ṣé ó yẹ yín nísìn náà ti kọ́kọ́ convert àwọn èèyàn wa so kí ni máa fẹ́ sọ nípa Gani Adams ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani ni pé according to what I learned
àkókò gangan làwọn bàbá wọn, àwọn bàbá ńlá wọn, Erúṣú àkókò ni wọ́n. Erúṣú yẹn náà ti lọ sí, wọ́n ti ṣe bísínẹ́sì lọ sí ìlú Èǹpé yẹn nígbà yẹn. Ìgbà tí ogun Fúlàní dé, táwọn Fúlàní ń pa àwọn bàbá wa, làwọn bàbá wọn sá padà wálé. Ẹ jọ̀ọ́, báwo ló ṣe wá di ọmọ Fúlàní? Nígbà tí àwọn Fúlàní ń pa àwọn bàbá wa tí wọ́n fi ń ja ìjà, àṣìgbọ́ aláṣàgbọ́ ìtàn ìjà àwọn Fúlàní láyé àtijọ́. Àwọn bàbá wọn ti gbẹ̀sìn àjèjì. Àwọn tó jẹ́ aboriginal people tó jẹ́ people started flooding home. Wọ́n padà wá. Nígbà tán náà dé, wọ́n náà dé sí Ṣùà. From there, wọ́n náà wá sáré gidi. Wọ́n dẹ̀ fún wọn ní ibi tán dé sí níbẹ̀. Wọ́n dẹ̀ ti wà lárí gidi láti ìgbà yẹn. So kí ni mo ń try láti sọ ni pé, and eventually bàbá ẹ̀ tó dé yẹn náà, ó wá di, wọ́n di later lè wọ́n sọ pé mo lè sọ pé wọ́n dànù ọba torí pé great grandmother Gani, ọmọ ọba tó wà lórí ìtẹ́ tó jọba nígbà táwọn bàbá Gani padà dé ni. So Gani ní royal blood. Ìtàn tí mo ń sọ yìí, if you don't believe me, go and ask. Gani ló sáré gidi kó lọ bèrè. Gani ní royal blood through his mother. Ní ìmọ̀ oríkì bàbá ẹ̀ o, ṣùgbọ́n màá kí díẹ̀ nínú oríkì ọba, because yes, àwọn Ọlánìpẹ̀kun, ọmọ Ọlánìpẹ̀kun Aròmìnìjòyè, ọmọ Àyàsẹ́ Ọ̀yọ́gọ̀, ọmọ Òkọ́lé tápà síbi gbọ́rọ́, ọmọ Òdólùkúròdé Ọ̀yọ́, ọmọ ikú Òdùmílà. Ẹjọ́ ṣé oríkì yẹn ṣé ó jọ orúkọ Fúlàní? Ọmọ oníṣòro gòròbẹ, ọmọ àjìwàjìwà ìlẹ̀kẹ̀. Ẹ ṣe. So pé Gani gan tí wọ́n ń bú lẹ́ni tó máa ń bú, through that mother, Gani is connected to Ọ̀yọ́. Through ìyá tó bí ìyá ẹ̀, Gani is connected to Ọ̀yọ́. Ó lè jẹ́ torí bẹ́ẹ̀ l'Aláàfin ṣe fún bàbá Aláàfin Adéyẹmí. Ṣé ẹ mọ̀ pé bàbá Aláàfin mọ history? Ó ní bàbá Aláàfin ṣe fi Gani ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbá jẹ́ pé wọ́n ti dà kókó, ṣùgbọ́n tó bá ń kí oríkì lọ, tó ń kí oríkì lọ, wọ́n máa kí wọ òdi Ọ̀yọ́ through the mom down. Tó bá jẹ́ pé màmá yẹn, tó bá jẹ́ pé obìnrin ni, ṣé mọ̀ pé Gani could be king. Then tó bá jẹ́ ní ayé àtijọ́ ní ilẹ̀ wa, ní ìgbà míì, Ifá máa ń mú ọmọ tó bá ti wá láti ilé ọba, royal blood, láti jẹ ọba. Ṣé mọ̀ pé wọ́n ti da gbogbo system yẹn rú nsìn tó jẹ́ pé wọ́n ti change bá ṣe ń jọba. Wọ́n ti change ẹ̀ látijọ́ bó ṣe wà yẹn sìn, Gani lè jọba. Ifá lè ní kó jẹ ọba. So that information, ipe Ààrẹ Ọ̀nà Kakanfò wa, ipe Fúlàní ni, òun ni mo fẹ́ sọ fún wa pé it is not true. Propaganda ni. Gani ò kì í ṣe Fúlàní. Gani is Àkókò Rìgbò, ọmọ olókè méjì takò. Oríkì gbogbo ọmọ Àkókò nìyẹn. Gbogbo Àkókò pátápátá, ṣe mọ̀ pé gbogbo ilẹ̀ wa bọ́ wá ní Ọ̀yọ́ o, olóríkì tó ń kí Ọ̀yọ́, olóríkì tó ń kí Ìjẹ̀ṣà, gbogbo Ìjẹ̀ṣà tó pa wọ́n pọ̀. Gbogbo Àkókò oríkì wa ni ọmọ Àkókò Rìgbò, ọmọ olókè méjì takọtabo. Me support here. I'm not here to defend him. I have told you something, pé how can Ààrẹ Ọ̀nà Kakanfò become that's why I put this picture there. Báwo ni Ààrẹ Ọ̀nà Kakanfò tó lọ di apostle? What are you guys saying? Ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò, báwo ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe máa di apostle? Ó tẹ̀ tún ju ipò apostle tún ju ipò pastor lọ. But nǹkan tí mo ń try láti sọ ni pé I just want to clear that here. Ipe Fúlàní ni Gani. Gani ò ń ṣe Fúlàní. He's a fully blooded ọmọ Káàárọ̀ Oòjíire with his root from Ife Odaye. And from his mother's side is Oduduwa. Ṣé rí pé mo kí oríkì? Àwọn ni ọmọ akó wọn sí létà ìgbọ́n ta ìgbọ́n. Ọmọ òbóbìnrin sùn dúpẹ́ àná. Àwọn oríkì wọn nìyẹn o. Ọmọ oníṣòro gòròbẹ. So ẹ rí pé àwọn ọmọ Ọlánìpẹ̀kun wọn máa ń like obìnrin. Wọ́n sọ pé àwọn oríkì wọn ni láyé àtijọ́, pé nítorí pé ọmọ ọba ni wọ́n láyé àtijọ́, obìnrin tí ọba bá tọmọ ọba bá láṣepọ̀,
á dúpẹ́ àná. Yes, that is what I came to clear. I'm not talking about his bóyá ó weak. Kò ṣe léyìí. Ìyẹn kọ́ lèmi wá clear. But that information tí wọ́n máa ń sọ pé Fúlàní ni, Gani ò kì í ṣe Fúlàní. And ibi tí Gani ti ṣe ra ẹ̀ tó ti fi anchor, ó ṣe ń yọra ẹ̀ nísìnyí because ẹ bá wo àwọn activities ẹ̀ ń sin ẹ̀rí bó ti change. Because mo wo tó ń sọ pé wọ́n mọ orún mọ́lẹ̀. How can you be Ààrẹ Ọ̀nà Kakanfò and now become an apostle? Ṣó jọra wọn ni? You cannot. Èmi ò wá nípa ọ̀rọ̀ Frederick Fáṣẹ̀hùn, ọ̀rọ̀ bóyá òun àti bàbá Fáṣẹ̀hùn jọ jà fún, wọ́n jọ ṣe fún superiority. Sometimes lọ́rọ̀ ẹ̀dá nǹkan tí ò dá lójú mi ó dá lójú Ọlọ́run. Mi sọ pé nǹkan tóun àti bàbá Fáṣẹ̀hùn gbogbo ìjà tí wọ́n jọ jà. Not, I'm not here to say I want to support him and this. Ṣebí normally ìgbà ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin Gani ló yẹ kí n pọ̀n sí náà. Ẹ̀yin ta ni mo pọ̀n sí? Ẹ̀yin Sunday Igboho kọ́kọ́ ni mo pọ̀n sí ni. Ẹ má wàá fún mi ní distraction bí bad. No. This is wrong now. Ìgbà Yorùbá nation ẹ̀yin Gani kọ́ ló yẹ kí n pọ̀n, ẹ̀yin Sunday Igboho kọ́ ló yẹ kí n pọ̀n sí. Ẹ kí n má sọ pé àjọ wá láti àkókò wípé this ẹ̀yin ẹ̀ ló yẹ kí n pọ̀n sí. But ẹ̀yin Sunday Igboho ni mo pọ̀n sí. Ọ̀rọ̀ Frederick Fáṣẹ̀hùn kọ́ lèmi wá sọ bí. I'm only saying that information that he is Fulani is not true. And that information, and I'm just telling us this, if you don't believe me, go and ask his great grandmother, not his great grandmother, his great grandmother was a princess, Ọmọ Ọba ni, great grandmother. Mi ò móríkì ilé bàbá ẹ̀ o, but mo móríkì ilé great grandmother. Ṣé rí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tá à ń sọ yẹn, kò ń ṣorí Gani ló ti wọ́. Ṣé ó yẹ kí MKO Abiola jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ní tá bá ti ń sọ̀rọ̀ agbúkẹ́ ọrùn ẹ̀ wọ́ àtòkè ni? Akíntọ́lá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣé ó yẹ kó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Orí agbúkẹ́ ọrùn ẹ̀ ti wọ́ àtòkè ni. Tẹ́ bá tẹ̀ sí ń bú kinní sìn, Abiola Ààrẹ Ọ̀nà Kakanfò, Akíntọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò. Everything ti di political. Èmi mo bẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kó ṣe action. Gbogbo àná la sọ pé a fẹ́ action, but kì í ṣe yẹn lèmi bá wá. Ẹ mọ̀ pé ìgbà tá à ń sọ̀rọ̀ insecurity, a sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ṣe báyìí, gbogbo wa là ń bínú sí nígbà yẹn. Èmi náà wà lára àwọn tó bínú sí. But nǹkan tèmi wá sọ lálẹ́ yìí kò ju pé that information ipe tápà ni irọ́ ni, ipe Fúlàní ni Ààrẹ Ọ̀nà Kakanfò is a bloody fucking lie. And he has his real ancestry. Àkókò ni wọ́n from the beginning. And that is why tó fi jẹ́ pé ìgbà tí ogun Fúlàní dé, they ran back to Àkókò táwọn bàbá ńlá wọn ti kúrò. Bó tiẹ̀ jẹ́ pé Erúṣú ni wọ́n sọ pé wọ́n ṣùgbọ́n wọ́n padà wá s'Àrigidi. Kí ni ìyàtọ̀ láàrin Erúṣú àti Àrigidi? Èdè kan, ẹni tó bá gbédè Erúṣú ó máa gbédè Àrigidi. Dábẹ́ náà ni wọ́n sọ ní Erúṣú. Mo gbédè Àrigidi o. Tí wọ́n máa Àrigidi nìyá mi. Yes, mo gbọ́ èdè Àrigidi. Mẹ́ta ẹ̀kọ́ bó ṣe nǹkan náà ni díẹ̀ lò tẹ́yìn bá ti gbédè Àrigidi ó máa gbédè Erúṣú. So Erúṣú àti Àrigidi they speak the same language. Erúṣú iye Àrigidi èdè kan náà ń sọ. Yes. And the name Yoruba tá ń pera wa is a fake identity. The name Yoruba tá ń pera wa is a fake identity. So tó wáyé pé mo sọ pé nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ apostle, I was one of the first people tó kọjá tí mo criticize. Mo lè lọ wá fídíò yẹn ní 2021 tí mo fi sọ̀rọ̀ sí. Nígbà tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ apostle, even there was tó ń ṣe ọdún kan ní Tàbórà bí nǹkan kan tí Ààrẹ Ọ̀nà Kakanfò kúnlẹ̀ tí gbogbo wa lọ Bíbélì lé lórí, tó wá lóhùn ní àwọn sáàmù kan tóun fi máa ń jagun. Mo sọ ń gbà yẹ pé kó wá kọ́ wa ní àwọn sáàmù tó fi ń jagun. Because kò sí ó lè jẹ́, wọ́n ní wọn kì í jẹ nǹkan méjìlá bá àlàdé, èèwọ̀ ni. Wọ́n ṣe sọ̀tàn àlàdé fún wa nínú Ifá. Kò kàn ṣe pé wọ́n máa ń sọ, wọ́n tó bá ti dé àbá nǹkan kan náà máa ń jẹ́ ń bẹ̀ ẹ̀ lè jẹ nǹkan méjì. So ó lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó tún jẹ́ apostle, ìsítà kó renounce apostleship yẹn. Because apostle tán fi ẹ́ jẹ, wọ́n fi
wọ́n fi handcuffs ẹ̀ lọ́wọ́ ni as an apostle ṣé apostle ń sìn ṣé ó lè gbé olúgbòhùn jáde lọ́sàn-án gangan kó máa sọ pé kó dẹ̀ máa pe ògèdè kó máa ṣe gbogbo ẹ̀ ṣé tó bá tún dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday báwo ló yẹ fẹ́ ṣe ẹ rí i pé táìmù yẹn ọjọ́ kan wà tí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ sí program church tó wá ń sọ fún wọn pé kẹ pásítọ̀ Kàsálí náà wà ń bẹ̀ yí pé bóun ṣe wà yìí o òun máa ń lo tibítibí náà o ẹjọ́ ṣó yẹ kó ṣẹ̀ṣẹ̀ ló máa sọ yẹn because that position is to cage you is to put you in cage. Ìṣẹ̀ṣe àti Christianity kò allow ẹ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ so it's either kò forfeit apostle yẹn kò di nǹkan tí o ní tó gbé dání tó lè fi demonstrate pé. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.